ẹjọ àlejò ní kílé lè ní òwe ẹ bá mi dárúkọ yìí. Táíwò Ìdíkúnlé lórúkọ. Táíwò Ìdíkúnlé kí ẹ sọ ẹjọ ìbọn kankan la wà ní. Gbogbo àṣà ìbílẹ̀ ní Ọ̀yọ́ State láàdá sí àkókò Cultural Center. Cultural Center ìyẹn ní ìlú Ìbàdàn. Ní ìlú Ìbàdàn ní Mọ́kọ́lá. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ní títàdé kalẹ̀. Lẹ́gbẹ̀ẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ti gbé ìlú dáadáa. Ẹjọ ló máa ní ọ̀rọ̀ yàtọ̀ lẹ́nu ìyàwó ẹjọ kí ni à ń ṣe gangan ní ìbàdàn pàṣẹ. Audition ni fún sinimá ọmọdé tí wọ́n fi Afọlábí ní fact production tí wọ́n kọ́. Àǹfààní rẹ̀ fún gbogbo ọmọ ìlú Ìbàdàn ní Ọ̀yọ́ sí àwọn pátápátá láti wá kópa níbi ìdánwò ráńpẹ́ yìí kí wọ́n lè darapọ̀ mọ́ sinimá gbogbo nígbà tí a bá bàbá sí i. Wọ́n lè darapọ̀ mọ́. Ẹjọ àwọn tí wọ́n bá ṣe audition gbogbo èèyàn pátá ló láǹfààní àti wá sí audition. Gbogbo wọn tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèré pátápátá àwọn nìkan àǹfààní wà fún ẹ láti wọlé. Ṣùgbọ́n wọn tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèré àǹfààní náà wà fún ọ láti wá ṣùgbọ́n pẹ̀lú owó ìdákọ̀ mi ni wàá san èyí tún wà fún photography tó bá dé. Ó wá pẹ̀lú. Bẹ́ẹ̀ ẹjọ audition tó ń lọ lọ́wọ́ èyí ó ṣe nípa ní kó ti lọ lọ́wọ́ ṣe èmi nìkan ni táwa ṣe tọ́ba ìwé parí. a máa ṣe ní èyí Wednesday Thursday ti Friday ọjọ́ mẹ́ta ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọjọ́ mẹ́ta ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tá a wà yín gangan. Aago mẹ́sàn-án la máa bẹ̀rẹ̀. Aago mẹ́sàn-án ló máa bẹ̀rẹ̀. Ẹjọ audition náà wá ṣe lọ́wọ́ yìí àwọn tí wọ́n bá ti yàn nínú wọn tán fún lára àwọn tó wá ṣe ẹjọ kí ni ìpele tó pàdé ìpele tó pàdé. Ìpele tó pọ̀ náà ni pé a pè wọ́n tó bá ti tó àsìkò ìjàmbá rẹ̀ sí sinimá yìí ni wọ́n wá darapọ̀ mọ́ wa ní ìlú kìlú ní ká bá ti fẹ́ ìyá sinimá náà. Àwọn náà ẹ̀dá kò sẹ́wọ́n àbàdà àti kópa ní ẹ̀bá ti kópa. Wọ́n ní àǹfààní láti kópa lẹ́yìn ìgbà náà ẹni tó bá tún fẹ́ di ọmọ ẹgbẹ́ ó àǹfààní ti wà fún ní tó bá fẹ́ train mọ́ lórí iṣẹ́ yìí àsìkò àǹfààní ti wà fún ẹ. Àǹfààní wà fún ẹni bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Ẹjọ wọ́n bá ní kágbére ẹ bá ní tọ́jú asáfẹ́fẹ́ orí àwọn gẹ́fọ́ra ń kọjú ojúmọ́ iná polongo ọmọdé wọ́n jẹ́ pé wà pé ṣé iléeṣẹ́ pèsè pèsè fẹ́ ṣe ní ìjẹ̀yà. Prince FM radio inú mi kò láti fẹ́ wà pẹ̀lú wa lẹ́nu nítorí pé ìkànnì yìí ti gbogbo ayé mọ́ pátápátá wọ́n máa rí bẹ́ẹ̀ ni èmi náà wá sọ́dọ̀ yìí dá. Orúkọ tèmi ní Olúwaṣọlá Ọlá aka Ayọ̀wámírí àwọn kan tó máa ń pè mí lọ́mọ tó pèpè. Ìyẹn gẹ́gẹ́ fúnra ẹ̀ ó yẹ kí ẹ̀ tó máa create ọkọ̀ tó sọ ẹ ṣe bẹ púpọ̀ ẹjọ́ fún àṣẹ nígbà yìí. Audition ni o ọmọdé audition láti wọ ẹ̀gbọ́n mi ọ̀rẹ́ mi gbogbo nǹkan lọ́jọ́ sí mi Murphy Ọláwọlé Àfọlábí gbogbo ẹ̀ náà ṣe gbogbo ṣe ṣá Murphy Àfọlábí wọn. Àwọn gangan ló gbé sílẹ̀. Àwọn gangan ni o àwọn ní olùdásílẹ̀ fashion film àwọn ni wọ́n dẹ̀ fi fẹ́ ṣe ọmọdé tó wọ́n fi fún àwọn èèyàn láǹfààní ẹ̀ láti wá wọ́n ti káàkiri tó Ọ̀yọ́ State flower ní cultural center Mọ́kọ́lá ní Ìbàdàn káàdì audition ọmọdé ní èní ọ̀la àtọ̀túnla ní 10-11-12. Èní ọ̀la ọ̀túnla ní. Bẹ́ẹ̀ni. Èmi náà bẹ́ẹ̀ ni nìkan ló ti. Èrò ti pọ̀ ju more than 3,000-4,000 so àwọn èèyàn kàn pẹ́ dẹ̀ mọ̀ pọ̀yọ̀ tó bẹ́ẹ̀ so àwọn èèyàn kàn trip in fact àti dé over 200 aláṣẹ fún àwọn èèyàn country hold on see up tomorrow and next tomorrow ọjọ́ mẹ́ta ni ní cultural center Mọ́kọ́lá ní Ìbàdàn. Ẹ ṣe ẹjọ́ kí ni audition yìí gẹ́gẹ́ kí ló kó sínú kí ló dá lé lórí ẹ bá ní sàlàyé. Oríṣiríṣi lò because ọmọdé dé tàbí ṣe yìí èyìnbó àti Yorùbá ni so mi pé big project ni so àwọn èèyàn kan máa sọ Yorùbá àwọn kan máa sọ English ń bẹ so gbogbo owó tó bá ní talent mo lè kọrin mo lè jó mo lè lù mo lè kéwì mo lè sùn jálá gbogbo nǹkan tó papọ̀ mọ́ entertainment tó papọ̀ mọ́ tíátà ẹ̀yìn ẹ̀ ṣáà máa pọ̀ kí wá ṣe òun ló ń ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn kan ṣe ń kọrin àwọn kan ń jó àwọn kan ń sùn jálá ẹ̀fọ̀ máa gbọ́ òun sùdà gẹ̀ pé fún gẹ́gẹ́ di gẹ́gẹ́ ó wà lọ́wọ́ yín. Ẹjọ́ látó tó tẹ̀síwájú lẹ́yìn rẹ̀ ẹjọ́ lẹ́yìn ìgbà tí àwọn tí wọ́n ṣe audition fún ìgbà yìí tó bá parí audition fún wọn ìgbésẹ̀ wo ló kù fún àwọn tó bá mú. Tó bá sì lè mú àwọn èèyàn bí kọ́ṣẹ́ mọ̀ pé kò sí ní tá a bá ṣe audition báyìí nínú gbogbo ètò ṣe gbé ọdún ó máa jẹ́ èèyàn over 3,000 cash plan nídò pẹ̀sí àwọn tá a bá mú àti gba nọ́mbà wọn a máa text wọn a máa mú location wa àti fẹ́ ṣe because breaking ti ń lọ lọ́wọ́lọ́wọ́ tá a bá ti ṣe tán a máa wọ location like a month
sọ ọ̀dọ̀ máa pe gbogbo àwọn tá a bá pè wọ́n dẹ̀ máa rí ṣẹ́ṣe ó ti pọ̀. gbogbo wọn pátá gbogbo àwọn tẹ bá mú. gbogbo àwọn tá a bá mú fún audition ọmọdé dé ló máa ṣiṣẹ́. Ọlọ́run ó sì ó dàbí pé kébì ẹ̀gán ló wá darapọ̀ mọ́. kò yà ó yà ẹ sọ́wọ́ fẹ́ mi má yẹ kí wọ́n fi gbọ́. ẹ má wọlé ẹ jọ ẹ bá mi gba àwọn tí wọ́n wá wà ní pé bóyá àwọn ọ̀dọ́ tí wọ́n wà ní ìṣòro tí èdè kan ṣe ló ṣe pé àǹfààní sì tún wà yàtọ̀ sí tó wà lọ́la àti ọjọ́ Jímọ̀ tí bá mi gbà wọ́n mọ̀ràn. mo fẹ́ gbẹ̀yìn nímọ̀ràn gbogbo ẹ̀yin YouTube èmi báyìí tẹ́lẹ̀ gbé bọ́ọ̀dì ní tẹ́lẹ̀ gbẹ́sẹ̀ ó yá ẹgbẹ́ ra kẹ́ máa bọ̀ ní cultural center àǹfààní sì wà fún yín o lè kọrin tó jẹ́ télọ̀ anywhere because aró oríṣiríṣi àwọn èèyàn bíi shoemaker lè wá shoemaker télọ̀ mẹkáníìkì àwọn bábà mẹkáníìkì wo tó bá ti lẹ́kùn tó dẹ̀ bíríkì tó bá tẹ̀ pẹ̀lú kóòtù ẹ̀sùn lẹ́kùn yẹn wọ́n lè kọ ẹ̀ òdẹ̀ lẹ́nu ẹ̀ ṣáà máa gbórí ẹ̀ máa wọlé àwọn jọ́ọ̀jì mo wà lára àwọn jọ́ọ̀jì mo wà lára kọ́mítì wọ́n máa jọ́ọ̀jì yín wẹ̀ ìrẹ́jẹ òsínú fọ́tò bó bá ṣe dúkùú báyìí ló máa bẹ̀rẹ̀ tó bá lè kọrin tó lè kéwì tó lè jó tó lè ṣe gbogbo nǹkan lè áàfin máa bọ̀ àǹfààní sì wà ọ̀làwọ̀n bẹ̀ ọ̀tún láwọn bẹ̀ kó wá gbé bọ́ọ̀dì ẹ̀ fún gbẹ́sẹ̀ ìwọ náà máa rí pé wọ́n máa mọ̀ ó ti dákọ̀ nìyẹn. bó ṣe rí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ṣe ti ń gbéra láti mọ̀ mọ̀ báyìí. bẹ́ẹ̀ ni ẹ̀ka tó wá máa dágbé ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ìkànnì Prince FM radio sáfẹ́fẹ́. yes Prince FM radio in fact mo gbádùn máa yìí ó ti pọ̀ èèyàn mílí. oró mẹ́rin ọ̀wọ́ sí i. oró mẹ́rin ọ̀wọ́ Prince ẹ máa subscribe ẹ lè rí sàmbẹ̀ àwọn òṣèré oríṣiríṣi ló máa ń gbé wa ó yẹ bẹ́ẹ̀ náà ti mọ̀ àwọn lẹ́ẹ̀kì máa àbúrò àfidé ọ̀nà tí lè bá lò ó fọ́ ẹ bá ń dágbére ra náà tí wọ́n wà á ní ẹ bá ń dágbére. ẹ̀yin dáwọ́ mi lé Olúwaṣọlá kókó ọlá ọmọ tó kẹ̀kẹ́ àwọn àmì wọn náà ní àpò ọ̀lọ́mọ láti ọ̀yà ó dàbọ̀ àtúpàdé. ẹ ṣe gan púpọ̀ èyí tẹ̀ ń kó wà tẹ̀ kó máa ní bá mi dágbére ẹ ṣe gan púpọ̀ èmi náà dágbére fún gbogbo yín àtúpàdé oníṣòwò lóde pé ẹ mọ̀ ní àtúnwá àtúnpàdé. àṣà ẹ jẹ́ bá mi dárúkọ yín fún ara ilé tí wọ́n wò wá. orúkọ mi ni ọmọọba Ayọ̀ Ọládàpọ̀. ọmọọba Ayọ̀ Ọládàpọ̀. ẹ jọ tí mo fìgbà kan jẹ́ gómìnà ẹgbẹ́ òṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n báyìí tí mo jẹ́ National Assistant General Secretary fún gbogbo ẹgbẹ́ òṣèlú. fún ẹgbẹ́ táǹpà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ lè bá ń láǹfààní àti sọ púpọ̀ nínú àlàyé orí ẹ jọ kí ni tó lọ jùlọ náà kí là ń ṣe nígbà lọ́jọ́ tó dé. a ń ṣe audition tí a mọ̀ sí ìgbáradì fún eré tí Murphy Àfọlábí fẹ́ gbé kalẹ̀ tí a pe àkọlé rẹ̀ ní ọmọdé ìyẹn là ń ṣe ní bíbá yìí lónìí. ẹ jọ audition yìí kí gangan ló dáyé lórí ẹ bá mi ṣàlàyé rárá. ṣe rí ọmọdé ìyẹn fíìmù tí Murphy Àfọlábí gbé kalẹ̀ eré tó wáyà tí ó gba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn at least àwọn tí ó máa kópa nínú eré yìí tí a bá ní kàkà ní mímí méjì yóò tó 5,000 ìyẹn 5,000. 5,000 tán yẹn. lágbára Ọlọ́run a wá wò wípé báwo ni àgbékalẹ̀ yóò ṣe ṣe é ṣe ìyẹn ni a fi èrò pọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kan bẹ́ẹ̀ ń tà tó jẹ́ wípé eré orí ìtàgé wù wọ́n ṣùgbọ́n tí wọ́n ní àǹfààní àwọn èèyàn ń bẹ ní ilé ìwé tó jẹ́ wípé wọ́n ní ìfẹ́ sí eré orí ìtàgé ṣùgbọ́n tí wọ́n ní àǹfààní làwa fi wò wípé ẹgbẹ́ abọ́ síta láti lè meet up with the numbers tí ó máa ṣe nínú iṣẹ́ yìí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ jáde ilé ìwé ọdún mẹ́ta mẹ́rin márùn-ún kò síṣẹ́ ṣùgbọ́n nínú iṣẹ́ eré orí ìtàgé a lè tibẹ̀ lílu àlùyọ láti tibẹ̀ jéèyàn. bẹ́ẹ̀ni èmi tẹ́ ń wò níwájú yín tí a bá ní káàkà níbi tí èèyàn kàwé dé masters mẹ́ta mọ̀ ní. I have masters in public health, I have masters in business administration, I have masters in philosophy. Wèrè orí ìtàgé náà là ń ṣe. kábíyèsí lè gbà. òun náà ló dẹ̀ jẹ́ kí a di tí a dì lónìí. iná ló jẹ́ kí aláǹfààní àti wàá lórí ẹ̀wà. a ti tọ́ ọmọ gbogbo àwọn ọmọ tá a ní pátápátá iṣẹ́ eré orí ìtàgé la fi tọ́. Majority wọn they are now graduates. Even ẹyọ kan tó kù ó ti ṣẹ̀ṣẹ̀ wo Kwara State University ní àyè tó lọ ṣe pure and applied chemistry ẹyọ kan tó kù nípa ilé kíkọ́ àti kọ́ tí èyí ṣe yọ àní mọ́tò àti ní tí òun ṣe yọ kan nípa eré orí ìtàgé tá a bá wá dúró di wípé à ń wá iṣẹ́ ìjọba ìgbà wo la fẹ́ rí so mo rí eléyìí gẹ́gẹ́ bí ìgbà tá à ń create employment fún àwọn ọmọ tó wà ń ta àti àwọn tó wà ní ilé ìwé tí wọ́n bá jáde nígbà tí mo wà ní secondary school
ni mo ti ń ṣeré orí ìtàgé ni mo ti ń represent school ni mo ti ń kéwì gbàrà tí mo jáde rédíò Lagos mo ti kọ́kọ́ lọ kéwì láti ibẹ̀ náà láti gbé tí Ọlọ́run dẹ̀ gbà fún wa ó lè jẹ́ wípé orúkọ yẹn ò tóbi púpọ̀ ṣùgbọ́n ní wẹ́rẹ́wẹ́rẹ́ tá a rọra ń ṣe Olúwa ń fi àlùbáríkà sí torí ìdí èyí ohun tí a rò nìyẹn àti Murphy Àfọlábí wípé ẹjá pọ̀ rere iṣẹ́ ìsìta lẹ́yìn iṣẹ́ yìí kì í ṣe wípé gbogbo àwọn ọmọ tí wọ́n bá mú wọn dà wọ́n lẹ̀. ilé ìbéèrè tí mo lọ gan-an. lágbára Ọlọ́run eléyìí tó bá ṣe tán láti máa ṣiṣẹ́ orí ìtàgé lọ yóò wá join Murphy Àfọlábí gẹ́gẹ́ bí ọ̀gá rẹ̀ yóò sì kọ́ iṣẹ́ yìí mo mọ̀ wípé yóò lálẹ́. ó máa ṣe lábẹ́ rẹ̀ lábẹ́ ó ló sì dìrà tí ó sì di ọ̀gá. bó ṣe rí nù. ibi tá à ń lọ nìyẹn lórí iṣẹ́ yìí kì í ṣe pé a kàn ṣe audition tán a ṣe project ọmọjẹ tán ó yẹ oníkálukú ọmọ lọlé ilé eléyìí tó bá tún nífẹ̀ẹ́ láti dúró yóò wà lọ́dọ̀ Murphy Àfọlábí yóò kọ́ṣẹ́ yìí tàbí ọ̀gá tó bá wù láti yàn láàyò láti láǹfààní láti kọ́ṣẹ́ yìí torí pé iṣẹ́ tíátà iṣẹ́ tí ń kọ́ ni nígbà tí mò ń ṣe human nutrition University of Ibadan ni mo lọ ń ṣe diploma in theatre arts torí pé mo fẹ́ ní ìmúlẹ̀ àsìkò méjèèjì kọ̀ọ̀kan lóun dẹ́ ìsọ̀lẹ̀ ìdí nìyẹn tí a fi ń pe gbogbo àwọn èèyàn wípé kán máa bọ̀ láti wá ṣe audition yìí ọ̀pọ̀lọpọ̀ ló ní ẹ̀bùn ṣùgbọ́n tí ó mọ̀ tó bá débi tí a rí ẹ̀bùn rẹ̀ tó jáde síta á wá develop ẹ̀bùn tí Ọlọ́run ìdí nìyẹn tí Murphy Àfọlábí fi gbé audition kalẹ̀ láti mú àwọn ẹ̀bùn níbi tó sodo sí. ẹjọ audition tá à ń ṣe ní ìgbà ẹjọ ọjọ́ àkọ́kọ́ lélẹ̀ ṣé nìyí kan ni audition yẹn wà. lágbára Ọlọ́run ọjọ́ mẹ́ta ni. ọjọ́ mẹ́ta ni. òní ọ̀la ọ̀túnla kì í ṣe àkọ́kọ́ rèé a ti ṣe nípínlẹ̀ Ọ̀ṣun. ṣé tàbá tó kúrò nípínlẹ̀ Ọ̀yọ́ báyìí ó tún tẹ̀ wájú. lágbára Ọlọ́run Ògùn state Lagos state Kwara state Ondo state Èkìtì state bá a ṣe máa ṣe káàkiri nìyẹn Ọ̀ṣun láti bẹ̀rẹ̀ nígbà tí a dẹ̀ wà lọ́ṣun tá a ṣe ní 1920-21 ní oṣù tó kọjá la ṣe ní Ọ̀ṣun bí èrò ṣe yapa náà. ẹ̀rí ìbéèrè ṣe pọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe yá wá. bẹ́ẹ̀ ni bó ṣe wà nípínlẹ̀ Ọ̀ṣun náà nìyẹn ṣùgbọ́n ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó tún dàbí. ó tún lé kan sí i ẹ mọ̀ pé àwọn máa ń fẹ́ràn. ẹ máa ń dìde sí gbogbo nǹkan dáadáa báyìí. ẹ má sọ àsọjù ẹ mọ̀ pé ìpínlẹ̀ Ọ̀ṣun làṣà ti bẹ̀rẹ̀. ibi gangan ni orísun eré ìdárayá. ẹ̀kọ́ tá a bá ń sọ̀rọ̀ orísun tá a bá ń sọ̀rọ̀ orísun ìpínlẹ̀ Ọ̀ṣun. orísun pín sórí sísì ká mọ̀ lọ bẹ lọ́jọ́ tó ní ó dà kókó tá a bá láǹfààní àti pàdé lórí afẹ́fẹ́ ẹ bá mi dágbére fún àwọn tó ń wò wá nígbà táwọn tó ń wò wá. mo ń kí gbogbo àwa èèyàn wípé eré orí ìtàgé iṣẹ́ ni o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń pè lérè ẹnikẹ́ni tó bá dẹ̀ wá síbẹ̀ ẹ̀bùn pọ̀ lóríṣiríṣi tí a bá wù ọ̀tọ̀ ni pé kí a act ọ̀tọ̀ tún ni behind the screen a máa rí àwọn tó ń ṣe make up a rí àwọn tí ń direct a rí àwọn tí ń gbé kámẹ́rà oríṣiríṣi department ló wà kò ń ṣe wípé mo fẹ́ act nìkan so mo wá ń rọ gbogbo àwọn ọmọ wa wípé ká jọ̀ọ́ ká tètè jí gìrì ká wo irú iṣẹ́ tá a lè ṣe ká má gbọ́kànlé ìjọba ní ó pèsè iṣẹ́ fún wa so torí tí a bá ti ronú wípé ọpọlọ yìí kí ni mo fẹ́ sọ̀kalẹ̀ ńbẹ̀ téèyàn bá ronú dáadáa tó sọ̀kalẹ̀ òun náà jẹ́ èèyàn láyé mo wá rọ gbogbo àwa youth àtọkùnrin àtobìnrin wípé ẹ jẹ́ ká jáde ká wá síbi audition yìí àǹfààní tó wà ńbẹ̀ ó pọ̀ rẹpẹtẹ mo sì dúpẹ́ lọ́wọ́ ìkànnì Prince FM radio. bẹ́ẹ̀ni mo dúpẹ́ lọ́wọ́ Prince FM radio wípé wọ́n kú wà dúró tì torí wípé láì sẹ́yìn kò sáwà náà adúpẹ́ gidi lágbára Ọlọ́run iléeṣẹ́ yín. Orú Omẹ́nàwọ́ TV wọ́n sì wọ́n yìí báyìí lórí YouTube báyìí. ẹ ṣeun Orú Omẹ́ni ọ̀wọ̀ adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àgbéjáde audition yìí kí gbogbo ayé lè rí kán fi mọ̀ wípé kì í ṣe irọ́ o kì í sì ṣàwàdà òótọ́ ni mo tó bá mú irú èmi lágbára Ọlọ́run ẹni tí ó jẹ́ pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ TAMPAN ìyẹn Ọ̀túnba Bọ́lájí Amúsàn president worldwide ní agbára Ọlọ́run wọ́n bọ̀ ní ibi ní ọ̀la àwọn náà bọ̀ mí báyìí ibi wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tán ni ó yẹ kí wọ́n wá lónìí ṣùgbọ́n torí àwọn iṣẹ́ kan tí wọ́n fẹ́ ṣe lágbára Ọlọ́run lọ́la wọ́n bọ̀ lórí ètò mo sì dúró gẹ́gẹ́ bí national assistant general secretary fún ààrẹ mi níbi lónìí lágbára Ọlọ́run adúpẹ́ púpọ̀ orúkọ mi lẹ́ẹ̀kan sí ni ọmọọba Ayọ̀ Ọládàpọ̀. ẹ ṣé gan púpọ̀ ẹ ṣé gan púpọ̀ àmọ́ àyè bá ẹ ṣé gan púpọ̀. orúkọ mi ní Ọlánrewájú. ẹ máa bá mi wo fọ́nrán. orúkọ mi ní Ọlánrewájú Àtíkù Ọmọtìmẹ́yìn. Ọlánrewájú Àtíkù Ọmọtìmẹ́yìn. Àtíkù jẹ́ ìfẹ́ ọgbọ́n pọ̀tọ́ ọmọ ìgbà wa. bẹ́ẹ̀ ni ọmọ Oǹdó lè mi jẹ. ọmọ Oǹdó ni mí ní Oǹdó Tampa Police. níbo gangan ló ń ó ṣòro díẹ̀ o mo ṣáà mọ̀ kọ́ mọ̀ Oǹdó state. ìdámọ̀ bọ́ọ̀lù bẹ́ẹ̀ ni.
Èkó náà bí mi sí, ibẹ̀ mo dẹ̀ dàgbà sí. Èkó náà bí yín sí. Ibẹ̀ ni mo dàgbà sí, ibẹ̀ mo ti ṣe gbogbo everything nípa ayé mi. Ibẹ̀ lẹ ti ṣe gbogbo ìgbésí ayé yín. Gbogbo ìgbésí ayé mi. Ẹ jọ̀ọ́, níbo gangan níbi tá a wà yìí gan nípa? A wà ní cultural center ní Mọ́kọ́lá níbàdàn. Nínú Ìbàdàn. Nílùú Ìbàdàn. Ẹ jọ̀ọ́, kí la máa ṣe níbi gan? À ń ṣe audition ọmọdé. Audition ọmọdé. Yes, audition ọmọdé tí ọ̀gbẹ́ni Murphy Àfọlábí tó ń jẹ́ producer ńlá nínú ilé audition náà. Ìyẹn là ń ṣe nígbà lọ́jọ́. Mo là ń ṣe ń sìn bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́, àwọn wo wà ní audition yẹn gan wà fún pátó? Ó wà fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, especially àwa ní Yorùbá. Bí ti báwo ẹ bá mi ṣàlàyé? Yes, àwọn tó fẹ́ máa ṣe eré tó fẹ́ máa ṣe tíátà tó nífẹ̀ẹ́ sí tíátà tó yẹ pé wọ́n ti ń wá àǹfààní láti ṣe tíátà bọ̀ kò sí irú àǹfààní báyìí ni Murphy Àfọlábí fúnra ẹ̀ wá wò pé ókè nítorí pé ọmọdé fúnra ẹ̀ ó jẹ́ fíìmù tó máa gbèrò púpọ̀ almost about 5,000 cast wọ́n wá wò pé báwo wọ́n ṣe lè rí 5,000 cast wọ́n fi wò pé the best way wọ́n fi lè rí 5,000 cast òní pé kàn ṣe audition fún àwọn tó yẹ pé wọ́n ní talent but one talent is hidden. Tó jẹ́ pé ní yàrá ló wà. Ní yàrá hidden talent. Wọ́n láǹfààní àti fi hàn sára yìí. Wọ́n láǹfààní yẹn. Wọ́n pé tóun bá lè ṣe audition yìí wọ́n máa rí àwọn talent. We call it raw talent. A rí àwọn raw talent fẹ́ pé wọ́n máa lè kópa nínú sinimá ọmọdé tó máa wáyé ní October. Torí pé October la ń lọ sí location ọmọdé. October gangan ni ẹ lọ sí location. October tó ń bọ̀ nínú ọdún yìí la máa lọ sí location ọmọdé. Ṣùgbọ́n ògbé tá à ń ṣe lọ́wọ́ láti lè fi yọ àwọn tí wọ́n bá láǹfààní tí wọ́n ní ẹ̀bùn kan àbí mìíràn. Bẹ́ẹ̀ni, àwọn ìwọ tó bá lè dúró tó lè sùn jálá tó lè sọ ewì tó lè áàtì kékéyàn ṣeré tó lè sunkúnyàwó ó lè sọmọ tá a gbèrò even gan nínú fíìmù náà àwọn àràrá a máa need almost 200 àràrá pé àwọn yẹn they are side attractions nínú sinimá ọmọdé bẹ́ẹ̀ ni. Ẹ jọ̀ọ́, kí wá ní ìmọ̀ràn tó wà fún àwọn tí wọ́n kópa àbí àǹfààní tó wà fún àwọn tí wọ́n wá fún audition yìí lọ́jọ́ kí ni àǹfààní mi? Àǹfààní pọ̀ fún wọn nítorí pé lẹ́yìn audition wọ́n á darapọ̀ mọ́ ẹgbẹ́ tíátà tó ń pè ní Fatus Film. Wọ́n á darapọ̀ mọ́ ẹgbẹ́ Fatus Film Production tí ń ṣe ti Murphy Àfọlábí. Wọ́n dẹ̀ máa fún wọn ní update bí gbogbo kan ṣe ń lọ nínú tíátà èyí tó gbogbo wọn tó bá ṣe audition tó bá pass tó bá gbégbá lókè nínú audition náà gbogbo wọn náà ló máa tẹ̀lé Murphy Àfọlábí lọ sí location. Ẹni gbogbo àwọn tí wọ́n bá mú ní bíbáyìí. Tí wọ́n bá mú ní báyìí tó bá ṣe dáadáa tó ń pójú òṣùwọ̀n wọ́n máa tẹ̀lé Murphy Àfọlábí lọ sí location ọmọdé tó máa wáyé ní October. Gbogbo wọn náà máa tẹ̀lé lọ. Gbogbo wọn pátápátá tó bá pójú òṣùwọ̀n tó bá ṣe dáadáa nínú audition náà. Gbogbo wọn náà máa kópa. Gbogbo wọn máa yes bẹ́ẹ̀. Wọ́n máa kópa nínú. Gbogbo wọn máa di cast ní gbogbo wọn. Adẹ̀tú wá fẹ́ rọgbẹ̀yàn a fẹ́ fi àsìkò yìí sọ fún èèyàn pé ó ní ẹlòmíì wọ́n á gba ọ̀nà audition yìí náà máa fi di gbajúgbajà òṣèré ní Nàìjíríà nítorí pé ẹlòmíì ó lè jẹ́ síìnì kan péré náà máa ṣe nínú fíìmù ọmọdé tí gbogbo ayé fi máa rí wọn àti bẹ́ẹ̀ lọ wọ́n á dìràwọ̀ láti bẹ̀ yẹn lọ opportunity ni fún gbogbo ọmọ Yorùbá tó tá a bá ti kúrò ní Ọ̀yọ́ sí à ń lọ sí Ògùn lẹ́yìn Ògùn à ń lọ sí Kwara Kwara State lẹ́yìn Kwara à ń lọ sí Ondo a máa wá parí gbogbo ẹ̀ sí Èkó lẹ́yìn Èkó à ń lọ sí location nìyẹn ọmọdé location máa fẹ́ lọ yá sí ní máa ní. Ẹ jọ̀ọ́, fáwọn tí wọ́n ṣẹ̀ ń gbọ́ wá fúngbà àkọ́kọ́ tó yẹ pé wọ́n yá ń gbọ́ lórí afẹ́fẹ́ àbí kàbí mìíràn tó jẹ́ pé wọn àti ìmọ̀ wúlẹ̀wúlẹ̀ ìdúgbẹ́ ṣe ṣàlàyé ẹ̀ náà lọ tó yẹ pé àwọn náà wọ́n á láǹfààní àti fẹ́ wá. Ẹ jọ̀ọ́, ṣé nìyí nǹkan ni audition yìí nílùú Ìbàdàn? Èní ni 10 sábẹ̀rẹ̀ a sì ń bẹ́ bí lọ́la àti ọ̀túnla Wednesday Thursday a máa parí gbogbo ẹ̀ sí ní Friday a máa parí gbogbo tá à ń ṣe bí lónìí. Wọ́n parí di ọjọ́ Friday ní bíbá. Wọ́n parí bẹ́ẹ̀ ni ọjọ́ Friday ní gbogbo ẹ̀ máa. Kí wàá lè sọ fún àwọn tí wọ́n ṣẹ̀ fẹ́ wá ṣé ẹgbà wọn mọ̀ràn kan náà láǹfààní àti dáàbò. À ń pe gbogbo ọmọ Ọ̀yọ́ pátápátá kì í ṣe Ìbàdàn nìkan ní gbogbo gbègbèríko Ọ̀yọ́ state kọ́ máa bọ̀ kọ́ máa túyáyá wá sí
cultural center ní Mọ́kọ́lá kan náà wà kópa nínú audition náà. ẹ ṣe kan púpọ̀ ẹ bá mi dárúkọ yín kẹ bá mi dákúrẹ́ fọ́ọ̀mù ara rẹ. Láńre Ọlárẹ̀wájú Àtíkù Tìmẹ́yìn ní orúkọ tèmi. Mo dẹ̀ wá fi àsìkò dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Prince FM tó ń pè ní Orun Mẹ́ni Ọ̀wọ̀ FM tó ń bẹ nílùú Ìbàdàn. A dúpẹ́ lọ́wọ́ pé wọ́n ṣe pé iṣẹ́ tó ń ṣe Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó rẹ̀ wọ́n ṣe ẹ̀ṣẹ̀. Thank you.